ó ti ń rúgbó bọ̀ nílùú Àbújá o ẹ̀yin èèyàn wọ́n ní àwọn Boko Haram ti ń lọ sí bíi 1000 ni wọ́n ti gbórí wọ̀lú Àbújá lọ́wọ́lọ́wọ́ báyìí abalajọ náà táwọn Amẹ́ríkà tí wọ́n fi ní pé gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ní US Embassy ti ń bẹ nílùú Àbújá pátápátá kí gbogbo wọn kàn digbá kí wọ́n dagbọ̀n wọn kí wọ́n tètè forílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ ní kíákíá báyìí ni o láì fi àkókò ṣòfò. Ẹ wò ó lọ́sẹ̀ tó kọjá ẹni lọ́jọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2026 níròyìn ọ̀hún gbòde kan wípé àwọn Amẹ́ríkà ní pé kí gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ní US Embassy tí ń bẹ nílùú Àbújá kí wọ́n tètè shut down with immediate effect lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó ti dẹnu kọlẹ̀. Ìlú Àbújá ti ń compromise o. Ọlọ́pàá kan jáde ní nǹkan bí ọjọ́ bíi 2 sí 3 sísìn lẹ́yìn ìgbà tọ́gbẹ́ni kan jáde tó sọ wípé òun rí tí wọ́n kó àwọn Boko Haram 1000 wọ̀lú Àbújá. Wọ́n láwọn ọlọ́pàá yẹn wá debunk issue yẹn bẹ́ẹ̀ sì ni wọ́n ní wọ́n arrest bọ̀bọ̀ tó gbé ìròyìn yẹn jáde. Ọ̀gbẹ́ni kan tó ti wá jáde báyìí ó ló ṣojú òun kòró ni o pé òun rí wọn nínú Black Maria páwọn ọmọ ológun wọ́n ṣùgbà wọn báyìí ni tí wọ́n de ojú gbogbo wọn blindfold gbogbo àwọn Boko Haram yẹn. Wọ́n láwọn Boko Haram ti ń lọ sí bíi 1000 in numbers. Wọ́n ní òun rí wọn tí wọ́n ń kọjá bíi eléyìí. Màá play fọ́nrán yẹn fún yín. Màá play fún yín kẹ́ wá gbọ́ gbogbo àlàyé ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yìí sọ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Ó ní ìlú Àbújá ò safe mọ́ báyìí o. Pé ìlú Àbújá ò safe mọ́ abalajọ táwọn US Embassy fi sọ wípé 23 states ní Nàìjíríà nínú 36 states a ní Nàìjíríà 23 states inú wọn ó ti wà compromise. Ẹgbọ́n náà state mélòó ló wá kù báyìí tí ò wà compromise. Ó bẹ̀rẹ̀ sí dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì ìpínlẹ̀ Plateau Jigawa ìpínlẹ̀ Kwara Niger lọ́hùn ìpínlẹ̀ Taraba àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ báyẹn kó má kàn dàbí ẹni pé mò ń ṣe àhesọ ọ̀rọ̀. Ẹ jẹ́ n ka díẹ̀ fún yín àwọn ìwé ìròyìn The Punch ló gbélé yìí o eléyìí kò ń ṣe Sahara Reporter o bẹ́ẹ̀ sì ni kò kí ń ṣe fake news rárá bí ti ń wò mọ́. Ẹ máa gbọ́ o wọ́n ní US order staffs to leave Nigeria Embassy list 23 states as do not travel. Wọ́n láwọn 23 states yẹn àwọn ìlú táwọn èèyàn ò gbúdọ̀ kú gìrì páwọn kan ń lọ síbẹ̀ ní tẹ́ ò bá gbàgbé ẹ̀rí pé wọ́n ti fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfò dànù ní Jos lẹ́nujọ́ mẹ́ta yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn University of Jos gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí lọ mú ọmọ wọn kú ọ̀nbẹ̀. Àwọn ìpínlẹ̀ Benue wọ́n lọ kó gbogbo student wọn tí ń bẹ ní Unijos wọ́n kó gbọ́n kúrò pátápátá. The same thing applicable to Lagos State pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú míì báyẹn wọ́n ti lọ kó gbọ́n wọn lọ kó gbọ́n kú ọ̀nbẹ̀ torí họ́wùhọ́wù tó bẹ́lẹ̀ nípínlẹ̀ Plateau pàápàá jùlọ ní Jos. Ẹ̀wà dúró ẹ̀mí tó ń fi ṣòfò dànù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn Boko Haram wọ́n tún ti gbórí wọ̀lú Àbújá báyìí o. Bó tẹ̀ jẹ́ pé wọ́n sọ pé repentance Boko Haram làwọn eléyìí láwọn tó yẹ kí wọ́n waste life wọn dànù kí wọ́n fi ẹ̀mí gbogbo wọn kí wọ́n fi ṣòfò dànù wọ́n fẹ́ lọ́ọ́ máa rehabilitate wọn. Eléyìí gbẹnu tẹ́ ẹ̀yìn yẹn wá ẹ má bá ń pín kiri káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà nìkan bá yẹn bó káàkiri tààràtààrà kó balẹ̀ tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹgbọ́n kan tí àwọn Amẹ́ríkà sọ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní the US Department of the State has authorized non-emergency US government employees and their family members to leave the US Embassy in Abuja, citing a deteriorating security situation across Nigeria. In an updated travel advisory issued on Wednesday, the department noted that starting April 8, 2026, Americans are advised to reconsider travel to the country due to crime, terrorism, kidnapping, and civil unrest. The advisory classified the overall travel advisory for Nigeria as level 3, reconsider travel, while some states are at level 4, do not travel. Àwọn ìlú tó ti léwu kọjá àyè ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ìpínlẹ̀ 23 ìpínlẹ̀ 23 ló ti wà compromise tó jẹ́ pé ó wà deadly fẹ́nikẹ́ni láti wọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ìpínlẹ̀ Kwara ń bẹ́nu wọn, ìpínlẹ̀ Plateau ń bẹ́ńbẹ́, ìpínlẹ̀ Jigawa, Niger, Taraba, gbogbo àwọn ìlú yẹn
ó léwu fẹ́nikẹ́ni tó bá ń lọ síbẹ̀ lákòókò yìí o gbogbo àwọn awakọ̀ tí ń rìn káàkiri tí ń gbèrò káàkiri ẹ ti lọ kìlọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ bá léèyàn tẹ́sí lẹ́mìí wọn lò ẹ ti lọ kìlọ̀ fún gbogbo wọn torí pé kí ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ báyìí àwọn náà là ń dẹ́ẹ̀dẹ́ o ohun tó lè mú àwọn US Embassy tí wọ́n di gbádàgbọ̀n tí wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn tí wọ́n kú lórílẹ̀‐èdè Nàìjíríà ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan ti dé èmi ò wá síbi láti wá máa já yín láyà o bẹ́ẹ̀ ni àmọ́ wọ́n ní ojú kòró báyìí kò kí ń pojú kòró jẹ ẹni tọ́rọ̀ yìí sójú rẹ̀ kòró fọ́nrán ẹ̀bẹ̀ ń bí ẹjẹ́ ń yí sókè kẹfà balẹ̀ wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹ má yí kún bẹ́ẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. So I don't know the reason why Nigerian army will bring 1,000 Boko Haram to Abuja. Because when that news was making the round some days ago, I thought it was a joke until I saw them myself on Thursday in the afternoon. Because I was around that Federal High Court side. I was driving past that place towards DSS headquarters. And I saw Nigerian military in their convoy. They were driving so rough. And I looked inside buses. I saw people that were blindfolded, like from their head sewing here. They were in the buses. That was when I got to understand, this were the Boko Harams they were talking about. So why on a normal day? Because we are just saying about Boko Haram that they killed another brigadier general. So why on earth are you bringing 1,000 Boko Harams to Abuja? They are saying they are repented Boko Haram. For fuck's sake, if Nigerian military should see a Boko Haram, they should just light them up. So why are you bring... Now Abuja is no longer safe because I'm hearing rounds that US Embassy have told their people to leave Abuja. So obviously, if US Embassy told their people to leave Abuja, then there's something they know that's about to happen. Because it is now Abuja is no longer safe. Because why on earth... Is there anything like repentance? They just fight some people in Jos. They just kill people in Kwara State. They just killed another brigadier general. It's only in Nigeria where generals are being light as if they are common soldiers. And Nigerian military is bringing BK boys to Abuja. For what reason? 1,000 of them. And this is a country whereby we don't even trust our politicians anymore. Because this one will be like, I was hearing the runs, or I was hearing the news online, but I saw them with my own two eyes. They drove past. I was on a video call with my friend because I came out from that Ghana Street side, you understand? Then driving towards that DSS headquarters. Then I saw them in that Federal Court junction. Bro, see military on guns. I was even thinking maybe president they pass or something. Until I saw buses, like 2 buses or 3 of them. Then one big black Maria, you understand? Then I saw them, they were blindfolded. In my head, I was like, who are these ones? And I now remember that I was seeing this Boko Haram coming to Abuja. I was not thinking maybe rumors or stuff. I saw them with my own 2 fucking eyes. So it's not nice, man. So we, the residents of Abuja, now are fucking scared. Those in the outskirts, now what do you want them to start doing? And now US Embassy are telling their people to pull out of Abuja. So what's about to happen? I don't understand though. Whether this thing is just a tactic to light up people, I don't understand. But you guys should just stay safe out there because it's no longer funny. You understand? It's no longer funny. But regardless, you guys should just stay safe out there, guys. ẹ tún káàbọ̀ padà yẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ṣẹ́yìn náà gbogbo àlàyé ọ̀rọ̀ tí bàbá yẹn ṣe kalẹ̀ báyìí ó lóun rí wọn ní nínú Black Maria ó ní òpópónà Federal High Court nílùú Àbújá lòun ti rí àwọn ọmọ ológun tí wọ́n ṣùgbà àwọn Boko Haram tí wọ́n blindfold gbogbo wọn ó láwọn Boko Haram tó ti lọ rehabilitate ni wọ́n ó lóun rí wọn ní Black Maria ẹ̀yin èèyàn ẹ̀yin ará Àbújá ẹ kú àmójúbà o bẹ́ẹ̀ ni èmi ò ní nǹkan méjì tí mo fẹ́ sọ bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá náà ti wá dìbọn kòkìní ṣe rí fọ́nrán tọ́lọ́pàá yẹn ṣe màá play fún yín nísìn kẹfà balẹ̀ wá gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu ọlọ́pàá yẹn náà. ó ní pé mo dá a lé ẹjẹ́ tún sáré gbé fọ́nrán ọlọ́pàá yẹn náà wọlé kẹwàá gbọ́ nǹkan tí ọlọ́pàá yẹn tó nílò láti sọ lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn mò ń bọ̀ ẹ má yí kú ń bẹ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà.
Boko Haram members Rudun never hinge Abuja airport na Boko Haram by call by way Misha C-130 Rudun never hinge great airport na Kakoluza Hemingene. I think any way doing Jerudun out of Abuja airport. Fact. I gave everything. I gave every J. What are you doing? I see one touch in the airport. It's a C-130. I gave Boko Haram and Blagene. C-130 Boko Haram. I was dropping him with him. ẹ tún káàbọ̀ padà yẹn yẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o abẹ́rẹ́ gbogbo ẹnu tán ẹni bà ló mọ̀ o lágbà ọlọ́run ọba Èdùmàrè nǹkan burúkú ò ní bà wá kò ní bà mí kò ní bà yín bẹ́ẹ̀ sì ni kò ní bà gbogbo wa ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tó àdúrà mi àwa nírí jù báyìí lọ lórí ilé tí a mọ́ fún yín sáàyè bó tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.